ọ̀rọ̀ ìjà tí gbajúmọ̀ òṣèrébìnrin tíátà ilẹ̀ wa ìyẹn Yèyé Mẹ́ṣọ̀ LIZZY ANJORIN bá àwọn òṣèré akẹgbẹ́ rẹ̀ jà ó mà ti tún ta lé Ṣèyí Ẹdùn báyìí o ìyẹn ìyàwó Adéníyì Johnson. Yèyé Mẹ́ṣọ̀ ti sọ kògbákùgbọ́ ọ̀rọ̀ sí Ṣèyí Ẹdùn ohun tó sọ pé ohun tó ṣe fún òun rèé ẹ gbọ́ ohun tó sọ. Tọ́pẹ́ Àlàbí tó lóun ò bẹ́sù ṣe àmọ́ tó bá àlùjọ̀nú èṣù àgbákò èṣù ṣe lánàá Ṣèyí Ẹdùn yẹn ló kọ́kọ́ débẹ̀ díẹ̀ ní last year. Nígbà tí Ṣèyí Ẹdùn wá lọ pátì Tọ́pẹ́ Àlàbí last year yẹn ṣé Tọ́pẹ́ Àlàbí wá lọ lé Ṣèyí lọ́dún yìí ó fi reciprocate pé láti inú ayé Ṣèyí Ẹdùn ìyá àbèjì ló kábọ̀. Nígbà tí Ṣèyí bímọ mi ì lọlé ẹ kí mo fẹ́ at celebrate our online mi ò tójú bọlé ẹ torí mo mọ̀ pé wọn ò lè pass test loyalty yẹn. Mi ò tójú bọlé ó ń lé mi ò lọlé èèyàn mi ń gbà kéèyàn wálé mi. Gbogbo court cases gbogbo police case gbogbo DSS cases gbogbo wàhálà gbogbo kan bà business jẹ́ gbogbo kan attack èèyàn orí Ṣèyí Ẹdùn ló ti bẹ̀rẹ̀ just because Ràkúnmí Onígbáná wanted Ṣèyí Ẹdùn dead by all means. Èyí tó wá wọ́ọ̀sì jù Ṣèyí Ẹdùn lọ ń polówó fíìmù fún Onígbáná. Nígbà tí fíìmù Ṣèyí Ẹdùn wá jáde ṣé Ràkúnmí Onígbáná polówó fún Ṣèyí Ẹdùn? Imagine wọ́n rògbò Ṣèyí Ẹdùn wọ́n pákéjì ẹ̀ ó lọ ń polówó fíìmù fún ọ̀tá tó fẹ́ rí ẹ̀yìn ẹ̀ by all means fún ọ̀tá tó fẹ́ pa by all means fún ọ̀tá tí kò fẹ́ kó jẹ́ nǹkan kan by all means Ṣèyí Ẹdùn bẹ̀ sí lọ polówó fíìmù fún ọ̀tá tó ń ro kúrò láti ogún ọdún. Inú ẹ̀ ni Ràkúnmí Onígbáná ti gbé ọkọ Ṣèyí àwọn kíra wọn àwọn ti parí ìjà yéè wọn ọjà mọ́ yéè yẹnyẹnyẹ nígbà tí wọ́n ń búlì èmi ọmọ ẹ̀ka rogun ológun ìgbà yẹn gangan ni Ṣèyí Ẹdùn turn around tó bojú mi jẹ́. Báwo lẹ ṣe fíìmù nígbà tẹ́ ẹ rí Ṣèyí pé òun lọ kọ́kọ́ dé pátì Tọ́pẹ́ Àlàbí má parọ́ báwo ni wọ́n ṣe fíìmù báwo ni wọ́n ṣe fíìmù báwo ló ṣe fíìmù. Báwo ni wọ́n kọ́kọ́ sọ fún mi náà even tó o bá rí òkò jókòó sí báwo ló fi pè Ṣèyí Ẹdùn yẹn ló kọ́kọ́ dé pàtì Tọ́pẹ́ Àlàbí ní few months after tó ṣorí burúkú ní Ọba small. Olórí burúkú ní Ìyábọ̀ Òjó tá bá ń tú àṣírí bó ṣe ń ba yé àwọn onítíátà jẹ ara máa ń kan ẹ́ tá bá ń tú àṣírí bó ṣe sọ wọ́n dèrò ẹ̀yìn ara máa ń kan Ràkúnmí Onígbáná tá bá ń tú àṣírí bẹ́ẹ̀ ṣe ń lànà downfall wọn ọ̀rọ̀ tá ara sọ láàárọ̀ yìí ó deep ó lọ fà á. Who is on TikTok begging for 20 roses? Kí lẹ rí tí mo ṣe ara dákẹ́ àbí àdákẹ́ nígbà tí Ṣèyí Ẹdùn wá produce movie títí ẹ̀ tó produce fíìmù títí ẹ̀ ṣé Ràkúnmí Onígbáná bá promote ṣé Ṣèyí Ẹdùn ṣó lọ gbé àgbésùn Ràkúnmí Onígbáná ó bó ń promote fíìmù rẹ̀ tẹ bá wo ọjọ́ tí Ṣèyí ti jáde tó ti lọ bá Ràkúnmí Onígbáná tó bá bẹ̀yàn parí ìjà ní kẹ́nìbọ̀dì máa jà lọ tó bá bá. Ẹ̀yin èèyàn kí lẹ rí sóhun tí LIZZY ANJORIN sọ nínú fọ́nrán yìí níbi tó ti wọ́ Ṣèyí Ẹdùn tuurutu
tó tún sọ àwọn ọ̀rọ̀ kò bá kù gbọ̀rọ̀ sí gbajúmọ̀ olórin nì Tọ́pẹ́ Àlàbí. Kí lẹ rí sọ sí ohun tó sọ nínú fọ́nrán yìí? Ẹ jẹ́ ká mọ̀ ní abala ìrísí comment section. Ẹ jọ̀wọ́ ẹ like, subscribe àti share fídíò wa. Ẹ ṣé gan-an ni fún àtìlẹ́yìn. A dúpẹ́ àmọ́ Ọlọ́run.